àwọn díẹ̀ tó gbọ́rọ̀ Yorùbá tí wọ́n ń ṣe gẹ́rẹ́gẹ́rẹ́ àgùntàn Ọlọ́run náà wọ́n ṣe lọ́kọ́ ojú òkè ọdẹ. lórí ọ̀rọ̀ Kwara tí olóyè Sunday Igboho fẹ́ dá sí àwọn ọ̀rọ̀ kan jẹ jáde tí olóyè Sunday Igboho dẹ̀ gbọ́dọ̀ listen sí. ẹ wo fídíò yìí. kábíyèsí Ifá àti ogun ẹni ló fẹ́ ta ni Ọlọ́run káàkiri àgbáyé pé èyí tẹ̀fí mú ní ìfọ́ èyí tẹ̀fí gbọ́ òní di láṣẹ Olódùmarè láṣẹ lọ́wọ́ Ifá. fọ́nà kan ni mo rí tí mo fẹ́ sọ̀rọ̀ sí mẹ́rin lórí ìfẹ́ wa. ọ̀rọ̀ mi lónìí ó dá lórí olóyè Mọ̀jásọ́lá wọ́n bá dá mi Sunday Igboho Ìgbòho ṣá ẹ̀kọ́ ọkọ̀ Fúlàní báyé bá ń jáyé báyé bá tún jáyé mọ́ ojú òní ti Sunday Igboho. ìfẹ́ Yorùbá tẹ́ ní lẹ́fín sọ̀rọ̀ tẹ́ ń sọ gbọ́dọ̀ tẹ́ wá ń sọ pẹ̀lú ìfẹ́ Yorùbá Ọlọ́run jẹ́ kílẹ̀ Yorùbá jẹ́ torí gbà táwọn ti bẹ̀rẹ̀ gan tá bẹ̀rẹ̀ ètò táwa gan ṣe olóyè Sunday Igboho wọ́n àwọn kan ti mọ́ rí táwọn ti ń bá rí wọn nínú mọ́ dùn pé ilẹ̀ Yorùbá sì nírètí láṣẹ Olódùmarè ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ilẹ̀ Káàárọ̀ Oòjíire bàjẹ́ ìrètí wa ò ní dòfo fúnra kan wá ni mo rí tó lè Sunday Igboho ṣe nípa Kwara State ìlú babalá tó tú òkè ọdẹ wọ́n ti ń tó òkè ọdẹ náà táwọn èèyàn ń sá lọ kó ń bẹ̀ bàbá wa Kọ́lá Olóòtú wọn á kó lè Sunday Igboho bóyá ilé olóyè kí lẹ́sẹ̀ síbi olóyè làwọn lọ wọ́n sì gbà kan wọ́n sàwò kan mo sì wá wò pé táyé débi òtọ́rọ̀ ẹ̀jẹ̀ aṣọ táyé débi òtọ́rọ̀ ẹ̀jẹ̀ aṣọ nígbà tó wá fi tí ọ̀tẹ̀ gbọ́dọ̀ ìtòrò pé bóyá akóyè olóyè Sunday Igboho ni ètò ẹ̀ tó fi gbọ́n ìfẹ́ ilẹ̀ Yorùbá tó kórìíra Ọlọ́run sì dájọ́ ọ̀rẹ́ fún ọ torí ìrántí mímí kórìíra rẹ̀ mo ti ń fi olóyè Sunday Igboho pọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n sọ ó bèmí lẹ́rù o ọ̀tọ̀ lóyè sọ bá mi lẹ́rù mo fẹ́ ṣe fọ́nà yìí Kọ́lá Olóòtú ló pè wọ́n nípa pé òkè ọdẹ olóyè Sunday Igboho àwọn làwọn lọ sí bó ṣe sọ́dọ̀ àti mi ń já ṣe kí mi sì yọmọ ojó náà mi wá sọ̀rọ̀ yìí fọ́nà tí olóyè Sunday Igboho sọ̀rọ̀ máa pílẹ̀ ẹ̀ kí tó kọ́ sọ̀rọ̀ mi síwájú mo fẹ́ fa àwọn ọ̀rọ̀ kan nípa tèmi rí tí mẹ́rù bèmí èyí tí mẹ́rù bèmí rè nípa òkè ọdẹ babalá ti tú báyìí ní Kwara State àwọn Fúlàní bandits wọ́n ti tú babalá òkè ọdẹ àwọn tó abẹ́lẹ̀ ti ń sá lọ nígbà tó lè wá fẹ́ lọ bẹ̀ lẹ́rù fi ń bá mi pé káà náà sọ ilé yìí gẹ́gẹ́ bí àmọ̀ràn kẹrin ká gbá ìlàmọ̀ràn fún mú lò ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ ọkọ Yorùbá olóyè Sunday Igboho ní tí ó ní ilá Ọlọ́run ní gbé bá yín èmi mọ̀ ọ̀rọ̀ tó Sunday Igboho sọ olóyè Sunday Igboho wọ́n tó tán wọ́n kọjá tẹ́nì kọ́kọ́ dà lọ́nà tí wàá yìí mọ́ títí wàá ṣe yọ ṣùgbọ́n ẹja àwọn tẹ́ẹ̀kù lọ náà àwọn tẹ́ẹ̀kù lọ olóyè Sunday Igboho tó tán ṣe tí wọ́n lọ ká mọ́lé láàrin bí ọgọ̀rùn yẹn tó sì kú láàrin wọn ẹ̀ńtẹ́ kámẹ́ yàpọ̀tù tọ́lọ láàrin wọn tó fi ìyàwó tí wọ́n mú ìyàwó rẹ̀ sáà ní òtò tán ni ṣùgbọ́n tá bá wo tiwa ìjà fún àwọn tá kú lẹ́yìn Kọ́lá Sunday Igboho lọ sókè òkè ọdẹ níta nípa mọ́ yẹn kí wọ́n lọ sí babalẹ̀ ibi tí wọ́n lọ kò sí ẹ̀kẹ́ tí ó sì wọ́n ṣùgbọ́n jáwọ́ àwọn tá kú lẹ́yìn ok nǹkan tí mo rí tí ẹ̀rù fi bèmí rèé olóyè Sunday Igboho bàbá Kọ́lá Olóòtú sọ̀rọ̀ in play video yẹn gbẹ̀ nǹkan tẹ́mi rí níbẹ̀ tẹ́lẹ̀ fi bàmí ni ní òkè ọdẹ wọ́n láwọn ọlọ́dẹ tó wà ń bẹ̀ wọ́n wá pé àwọn ọlọ́dẹ ẹbẹ̀ wọ́n bá wọn ṣèpàdé lónìí wọ́n gbàgbọ́ lọ́wọ́ wọn lọ́wọ́ àwọn ọlọ́dẹ tí wọ́n ń dáwò bòlú nígbà tó dijọ́ kejì síjọ́ kẹta nígbà tó dijọ́ kejì àwọn sójà tó ń jó sí ọ̀nà tó wọ òkè ọdẹ wọ́n ní wọ́n ti pàwọ́ láti federal wọ́n kò ń bẹ̀ nígbà dijọ́ kẹta àwọn ọlọ́dẹ tí wọ́n gbàgbọ́ lọ́wọ́ wọn àwọn bandits wà pa wọ́n pa gbọ́ àwọn ọlọ́dẹ yẹn wọ́n ká àwọn bẹ̀ wọ́n pa wọ́n sẹ́yìn kó ti lọ́wọ́ òṣèlú nú ó sì lọ́wọ́ kan ará alé ọwọ́ kan kò yé mi ìpínlẹ̀ Kwara ó ń gbóná jẹ báyìí pàápàá jùlọ agbègbè babalá òkè ọdẹ ń gbóná olóyè Sunday Igboho wá sọ̀rọ̀ ọ̀rọ̀ ìwọ́n alẹ́ ó bèmí lẹ́rù wọn ni wọ́n á fi ṣe fídíò ṣé ìlú tó gbóná débi wípé wọ́n pa àwọn ọlọ́dẹ nílùú láwọn tí wọ́n jọ wà tí wọ́n gbàgbọ́ lọ́wọ́ wọn tán dọ́gbọ́n ṣekú pa àwọn ọlọ́dẹ wọn àwa ń sọ̀rọ̀ àwọn tá àmìjẹ́ là ń sọ̀rọ̀ kí kọ́nà tara Kwara State gan tó lọ kí kọ́nà tara State tó lọ bẹ̀yẹn àwọn tá àmìjẹ́ là ń pariwo ṣerú bẹ̀rún níwà tó kọ́ lórí yóò káwọn ọmọ lọ ṣerú bẹ̀rún lórí ìwà tó kọ́ káwọn ọmọ lọ ṣé ò ní léwu yóò léwu o èyí sọ̀rọ̀ pọ̀ nípa bẹ̀rún náà wọ́n jẹ́ ọgbọ́n tó lé àti Bàbá Kọ́lá Olóòtú sọ Bàbá Kọ́lá Olóòtú fẹ́ pa àwọn mọ́ràn yàn tí wọ́n ní wọ́n mọ́ràn yàn ní ìbú wọn o wọn kò mọ́ràn yàn ẹjá gbọ́ àjọṣepọ̀ láàrin Bàbá Kọ́lá Olóòtú àti olóyè kí wá gbọ́ tí mo sọ̀rọ̀ sí yẹn gan torí olóyè ọ̀kan gbòógì nínú àwọn ọmọ ọkọ Yorùbá tí wọ́n sì nífẹ̀ẹ́ ìlú wọn dáadáa wọ́n nífẹ̀ẹ́ Yorùbá dáadáa wọ́n nífẹ̀ẹ́ ilẹ̀ Káàárọ̀ Oòjíire dáadáa bàbá kan wà táyé pé nǹkan tí ìbá sọ lóye gan ó mọ̀ wù kó sàwà torí pé wọ́n wà lára àwọn tí àwa jíjẹ́ Yorùbá tàbí pé ilẹ̀ Yorùbá ìtẹ̀yàn jà fún ẹ jẹ́ ìwò fọ́nrán náà ojú òní tí ó gbọ́ ẹjá gbọ́
báwa sọ. Hello somebody. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ o. Yes sir. Sunday ní bá wa sọ̀rọ̀ lórí fóònù yìí o. Ẹ wà lórí ètò àti gbé yín sórí ètò. Yes sir baba. Ẹ kú ètò sà. Ẹ kí gbogbo ọmọ àgbáyé, ẹ kí gbogbo ọmọ Yorùbá àgbáyé. Ó kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé o. Ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ fún yín. Ọlọ́run ní jẹ́ ká sìnrìn o, àní bọ́wọ́ o. Àmín. Àwa tá a wà lókè òkun, Ọlọ́run jẹ́ ká kéré oko délé. Àmín. Àwa tá a lè wà nílẹ̀ Yorùbá náà, Ọlọ́run ní já sìnrìn. Àmọ̀ mọ̀ sí o, àmọ̀ lọ́rí, àmọ̀ bọ̀ rétò. Àrẹ tọmọtọmọ àgbáyé kan tó lọ́jọ́ yìí. Ẹ bá mi sọ̀rọ̀ kan. Ẹ ní báwọn èèyàn ṣe ń pè yín káàkiri ìpínlẹ̀ Kwara lókè ọ̀dẹ ni nígbà ni láwo ni ní gbogbo ògbóònà tí wọ́n ń pariwo Sunday mọ́ fi wálẹ̀ wá gbìjà wà. Ẹ ní bóòlẹ̀ lórí lára yín. Ó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan ìbànújẹ́ púpọ̀ fún mi tó dẹ̀ dùn mí lọ́kàn gidigidi gan. Ṣùgbọ́n lójú gbogbo ọmọ Yorùbá bẹ́ẹ̀ ni pé mi ò fẹ́ lọ sìnrìn lọ́wọ́. Mo fẹ́ kí gbogbo yẹn wọ́n understand pé ìjọba Nàìjíríà wọ́n tẹ̀lé tó gbé sórí mi wọ́n ti gbé kúrò mẹ́. Tí àwọn bàbá wa bá fọwọ́sowọ́pọ̀ tí wọ́n bá fàyè gbà mí kí n lọ mi ò bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹnìkankan wàláì mo búra lóko ọlọ́tọ́ lẹ́mìí lọ́dọ̀ máa lọ síbẹ̀ máa dẹ̀ lọ sí gbìyànjú mi. ṣẹ́gbọ́n tó lè wí olóyè ojú ni tí ẹni ìjọba Nàìjíríà tí wọ́n bá lè yọ wọ́n tẹ̀lé kó lórí yín ẹ lọ sí òkè ọ̀dẹ ẹ bọ̀ mo mọ̀ pé wọ́n mọ bàtà lọ ní ẹ lọ ẹ̀yin oyin kẹ́kọ̀ọ́ lè ṣe yín ẹ bọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ múlẹ̀ ẹ̀wọ̀ kan ibi tá a ti múlẹ̀ ẹ̀wọ̀ kan rè wọ́n tẹ̀lé tí wọ́n gbé lé yín lórí ẹ já pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe wọ́n á kí wọ́n àkáǹtì yín ẹ já mọ́rọ̀ lọ́tọ̀ ẹ dákun olóyè Sunday Igboho ojú ní tíyìn àti kí mo sọ̀rọ̀ nífẹ̀ẹ́ yín lókù ẹ já mọ́rọ̀ lọ́yọ̀ kọ̀ọ̀kan ọ̀rọ̀ wọ́n tẹ̀lé gbé lé yín lórí ẹ já sọ́ọ̀tì ẹ̀ lọ́tọ̀ ọ̀rọ̀ ti pọ́nra ẹ já sọ́ọ̀tì ẹ̀ lọ́tọ̀ ẹ já mọ́ yanjú ẹ̀ lẹ́yìn kọ̀ọ̀kan o wọ́n tẹ̀lé gbé lé yín lórí kìí ṣe nípa pé bẹ́ẹ̀ bá lọ padà tẹ́ lọ sí òkè ọdẹ tẹ́ lọ jà bẹ́ẹ̀ ṣe kankan mo sì wọ́n tẹ̀lé ní tẹ́ gbé lé yín lórí òṣèlú ni wọ́n fi ṣe òṣèlú ni tẹ́yìn náà sì mọ̀ tó yẹ yín tó hàn sí bọ̀ láti wáyé pé kẹ́ táwa lọ kúrò àtàwọn lọ́jà níyẹ̀wò ẹ̀wọ́ tẹ́ẹ̀dì ọ̀rọ̀ ìjọba Nàìjíríà le. now àwọn ọ̀rọ̀ tí Tani Olohun sọ nínú fídíò yìí ọ̀rọ̀ ọgbọ́n ni o ọ̀rọ̀ làákàyè ni o Yorùbá máa ń sọ̀rọ̀ kan wọ́n ní tí kú lé ò bá pa ni tó dé ò lè pa ni kó tó di pé àwọn kan máa wá village kan tàbí community kan tí wọ́n dẹ̀ máa ṣe àwọn ọdẹ tó wà níbẹ̀ ní ìjàmbá wọ́n ti rí wọn tán ni wọ́n ti rí àwọn ọdẹ yẹn tán ni àwọn wo ni táwa sọ pé ó gbà àbọ̀dẹ yẹn ti àwọn ọdẹ yẹn because buhari rí fídíò yẹn was it not last week or last 2 weeks tí wọ́n ṣe tẹ́ àwọn ọdẹ yẹn sílẹ̀ lẹ́yìn ìgbà tí àwọn afẹ̀míṣòfò yẹn gbẹ̀mí wọn tán àwọn gbẹ̀mí gbogbo wọn ìròyìn tá a dẹ̀ gbọ́ ni wípé àwọn nǹkan ìjà tó yẹ káwọn ọdẹ yẹn fi dojúkọ àwọn afẹ̀míṣòfò yẹn àwọn nǹkan ti gbà lọ́wọ́ wọn wọ́n fi òfin gbà wípé wọn níláì láti lórú nǹkan bẹ́ẹ̀ bí ọjọ́ kejì ọjọ́ kẹta tí wọ́n gbà làwọn afẹ̀míṣòfò yẹn wà tí wọ́n dẹ̀ gbẹ̀mí gbogbo àwọn ọdẹ yẹn ṣùgbọ́n up till this moment èmi ò rí ìgbésẹ̀ gúnmọ́ kan tí ìjọba ìpínlẹ̀ Kwara ń gbé kódà tí la pariwo kí wọ́n tó yọjú síbi ìṣẹ̀lẹ̀ yẹn and Bọ́lá dẹ̀ mọ̀ bí Kwara ṣe jẹ́ especially Ìlọrin wípé kì í ṣe Yorùbá nìkan ló wà ńbẹ̀ àwọn ẹlẹ́sìn alákatakítí kan náà wà ní Kwara nítorí pé wọ́n fojú pamọ́ síbẹ̀ láti máa ṣiṣẹ́ ibi tàbí láti ẹ̀ńtàlẹ̀ Yorùbá so tí olóyè Sunday Igboho bá sọ pé àwọn fẹ́ lọ bẹ̀ yes wọ́n lè lọ láti lè lọ rescue àwọn tó wà ńbẹ̀ ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ rò lẹ́ẹ̀mejì kó má jẹ́ wípé àwọn tó ní kí wọ́n lọ àwọn náà ló máa padà gbàbọ̀dẹ̀ máa jẹ́ àmọ́sá fi mọ akíkanjú lójú ogun so tán bá fẹ́ lọ wọ́n gbọ́dọ̀ strategize dáadáa kan strategize dáadáa kó má jẹ́ pé àwọn tó invite wọn gan náà gan ni wọ́n ṣe agbódìgbà fáwọn agbésùnmọ̀mí yẹn ọkọ má di pé wọ́n á tún lọ gbèjà tán sí wọ́n á tún sọ pé ó ń dà lúrú ni ó ń dà Kwara State rú ni ẹ wo Baba Gani Adams sọ̀rọ̀ kan nínú fídíò wọn tí mo release last week wọ́n ní táwọn governors ilẹ̀ Yorùbá bá pe àwọn léni pẹ̀lú àjọsọ pẹ̀lú àwọn ọba pé Gani o àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò afẹ́ kó gbé ìgbésẹ̀ ìpàdé tí wọ́n dẹ̀ dúró tó lè pẹ́ máa dọ̀là wọn níta ló ràn ó ń dà lúrú ni wọ́n náà wọ́n ṣe tán and which is true so because tí kò lé ọba tó bá ń jàyàn títà ò lè pààyàn most of àwọn tó ń ṣiṣẹ́ àwọn ẹsẹ̀ ibi rẹ pé wọ́n ní àwọn májẹ̀ ń sọ̀rọ̀ jù ṣùgbọ́n ó yé wa wípé wọ́n lè máa ṣe kíní lásán láì fún bá jẹ́ àwọn tó gbó wọn láyà then àwọn alákatakítí ẹ̀sìn mùsùlùmí Ìlọrin yẹn ń kọ́ wíwẹ́ ẹ̀dẹ̀ lóòótọ́ apá yín ẹ̀ràn kankan máa pa Tani Olohun nígbà yẹn gbogbo oògùn tẹ ní agbára tẹ ní Kùránì tẹ lè sàpétẹ̀ sá lórí àwọn afẹ̀míṣòfò yẹn sìn ìyá Ọlọ́sùn obìnrin abẹ́yìntọ́ nílẹ̀ ẹ̀ràn kankan mọ́ àwọn ọkùnrin bíi ẹgbẹ́ yín ló wá káyín mọ́lé tẹ́gbẹ̀mí àwọn èèyàn tẹ̀dẹ̀ ń wò láti bá yín di sìn ẹ̀rín yẹn sọ
tòmọ́tò wá jẹ́ nǹkan tí ò yẹ kẹ́ máa ṣe aláwọ̀ agbára lórí ìyẹn lẹ́nu jẹ́ kárí mọ́ mi sí ẹ̀yìn yẹn jọ kí ni mo rán fún lórí Sunday Igboho lórí ìgbésẹ̀ yẹn fún ìhàlẹ́ comment section tí sàgbọ́n adé bye for now. sẹ́tí lọ wọn gbẹ̀mí gbogbo wọn ìròyìn tàdé gbọ́ ni wípé àwọn nǹkan ìjà tó yẹ káwọn ọdẹ yẹn fi dojú kọ àwọn ẹfẹ̀míṣòfò yẹn àwọn nǹkan ti gbà lọ́wọ́ wọn wọ́n fi òfin gbà wípé wọn ní ráì láti lórú nǹkan bẹ́ẹ̀ bí ọjọ́ kejì ọjọ́ kẹta tí wọ́n gbà làwọn ẹfẹ̀míṣòfò yẹn wá tàdé gbẹ̀mí gbogbo àwọn ọdẹ yẹn. ṣùgbọ́n up till this moment èmi ò rí ìgbésẹ̀ gúnmọ́ kan tí ìjọba ìpínlẹ̀ Kwara ń gbé kódà tí la pariwo kí wọ́n tó yọjú síbi ìṣẹ̀lẹ̀ yẹn and bu aládé mọ bí Kwara ṣe jẹ́ especially Ìlọrin wípé kì í ṣe Yorùbá nìkan ló wà ńbẹ̀ àwọn ẹlẹ́sìn alákatakítí kan náà wà ní Kwara jọ pé wọ́n fojú pamọ́ síbẹ̀ láti máa ṣiṣẹ́ ibi tàbí láti ẹ̀ǹtàlẹ̀ Yorùbá so tí olóyè Sunday Igboho bá sọ pé àwọn fẹ́ lọ bẹ̀ yes wọ́n lè lọ láti lè lọ rescue àwọn tó wà ńbẹ̀ ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ rú lẹ́ẹ̀mejì kó má jẹ́ wípé àwọn tó ní kí wọ́n lọ àwọn náà ló máa padà gbàbọ̀dẹ̀ máa jẹ́ àmọ́ sálà fi mọ akíkanjú lójú ogun so tí wọ́n bá fẹ́ lọ wọ́n gbọ́dọ̀ strategize dáadáa kó má jẹ́ pé àwọn tó invite wọn gan ni wọ́n ṣe agbódegbà fáwọn agbésùnmọ̀mí yẹn ọ̀ kó má di pé wọ́n á tún lọ gbèjà tán sìn wọ́n á tún sọ pé ó ń dà lúrú ni ó ń dà Kwara State rú ni ẹ wo Baba Gani Adams sọ̀rọ̀ kan nínú fídíò wọn tí mo release last week wọ́n ní táwọn governors ilẹ̀ Yorùbá bá pe àwọn léni pẹ̀lú àjọsọ pẹ̀lú àwọn ọba pé Gani o àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò afẹ́ kó gbé ìgbésẹ̀ báyìí tí wọ́n dẹ̀ dúró tó lè pẹ́ máa dọ̀lá wọn níta ló ràn ó ń dà lúrú ni wọ́n náà wọ́n ṣe tán and which is true so because tí kò lé ọba tó bá ń jàyàn títà ò lè pààyàn most of àwọn tó ń ṣe àwọn ẹsẹ̀ ibi rẹ pé wọ́n ní àwọn má jẹ́ ń sọ̀rọ̀ jù ṣùgbọ́n ó yé wa wípé wọ́n lè máa ṣe kíní lásán láì fún bá rí àwọn tó gbó wọn láyà then àwọn alákatakítí ẹ̀sìn mùsùlùmí Ìlọrin yẹn ń kọ́ wíwẹ́ ẹ̀dẹ̀ lóòótọ́ apá yín ẹran kankan máa ta lọ lọ́ọ̀ nígbà yẹn gbogbo oògùn tẹ ní agbára tẹ ní ìránì tẹ lè ṣàpérè tẹ̀sán lórí àwọn afẹ̀míṣòfò yẹn sí ìyá ọlọ́sùn obìnrin abẹ́yìn tọ̀ lẹ́lẹ̀ ẹran kankan mọ́ àwọn ọkùnrin bíi ẹgbẹ́ yín ló wá káyín mọ́lé tẹ́gbẹ̀mí àwọn èèyàn tẹ̀dẹ̀ ń wò láti bá yín dì sí ẹ̀rín yẹn sọ tòmọ́tò wá jẹ́ nǹkan tí ò yẹ kẹ́ máa ṣe aláwọ̀ agbára lórí ìyẹn lẹ́nu jẹ́ kárí mọ́ mi sí ẹ̀yìn yẹn jọ kí ni mo rán fún lórí Sunday Igboho lórí ìgbésẹ̀ yẹn fún ìhàlẹ́ comment section tí sàgbọ́n adé bye for now.